Àmín. Àti bàbá wa àgbà l'Aboto. Allahu wara'ahu. Bàbá dùgbà àti yóò ẹ̀ṣẹ́ ẹkù náwó. Ìjókòó yìí kún dáadáa. Alhamdulillah. Bàbá wa olólùfẹ́ bàbá wa Sheikh Aboto ní Honorable Prudent. Hamidullah. Ọ̀dọ́ dáadáa tá ń sì ń béèrè lọ síwájú ráyé fún Àmín. Honorable Yakubu Prudent. Ẹ̀ṣẹ́. Gbogbo ẹ̀yin àfáwà ẹ̀dàpọ̀ ẹ̀ bá ń gbà pé mo ti kí yín báwọn àjọ mọ̀ kéwù. Bàbá wa fíìsì ẹ̀ṣẹ́ o. Hamidullah. Ẹ̀ráyè o, àmì ìfàyè lẹ̀ fún wa. Sheikh wa Al-Amin. Allahu Akbar. Allahu Akbar. Allahu Gbogbo akbar. àwọn jẹ̀mọ́ àfáwọn olúkádé la wà ní ìkọ́ yìí. Ẹ̀kọ́ ìgbàgbé o. Àfá gbogbo wa ń bí bàbá Professor Jimba. Hamidullah wara'ahu. Gbogbo wa yẹn àbí? Bẹ́ẹ̀ ni sà. Sí exception gbogbo wa báyìí káàbà bí Alhaji àgbà ní òkú ni bàbá Professor Jimba ni. Àmọ́ bí wọ́n ṣe sí náà. Àyè òní tí wọ́n mọ̀ wá lò bí ẹni kankan. Wọ́n dàbí ìṣẹ́jú márùn-ún ni ọba gbà wọ́n. Wọ́n débẹ̀. Àwòdì òkè ọmọ pé tilẹ̀ ń wò wọn wà ní yín o. Ọlọ́run ò ní tì í mọ́lẹ̀ o. Àmín ya Rabba. Colonel Taofeez. Bẹ́ẹ̀ bá wo bí tí wọ́n wà nísìnyí wọ́n lọ Hamadu kan ni. Colonel Taofeez nìyẹn. Ẹni ọ̀fẹ́ àfọ́ àwọn Sheikh Aboto dọ́kàn. Tọ́wá ní àfọ́ àwọn òpèrè. Ẹ̀yin náà ò ní parẹ́ láíláí. Àmín. Gbogbo ilẹ̀ yìí ilẹ̀ fi kọ́kú pìtì mù ẹ̀dàkùn wọn ò kí mi kẹ́sẹ̀ pé ìrì ní o àsìkò ní o àkíyà ìyàwó ìyàwó ní bàbá àta àwọn kíyàwó Aboto àwọn dà Ìyàwó Aboto. àkíyàwó Aboto Alhamdulillah. àkó òní dáadáa ẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìyàwó màálìmá tí àwọn Aboto tún dára wọn jáde ọmọ ẹni èrè ní Ọlọ́run tún sẹ́yìn kù lẹ́ni bàbá màálìmá wa Ọlọ́run jọ ọjàre yóò jẹ́ anájà dùrúpẹ́ gbogbo ẹ̀yin ìlàrí Ọlọ́run pátá nídòkó yìí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Àwọn olóòní ọ̀fọ̀ onírèé ìyàwó alájà Latifa ìyàwó àti àfáwà Sheikh Abdulhafeez Al-Khalifa ẹ̀tì gbọ́ wà sí lánàá ẹlẹ́nu bàbá ìmọ̀mọ́ ọ̀fà òkun kẹ́kẹ́ ọlọ́pàá sanwọ́lẹ̀ sanre. Àmín. Ìjọpọ̀ eléyìí kèé ṣe wá sí àdúrà láfẹ́ ṣe asìfẹ́fẹ́ yìí méjèèjì lé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run wọ́n sì dákun yóò gbà á. Àbẹ́ fúrásì kankan tí ń ṣẹlẹ̀ tí wọ́n ń rò mí bàbá kéwúlé bàbá àta sì tún fún wọn lọ́mọ. Ilé bàbá àta ni bàbá wa Alhaji àgbà ti bẹ̀rẹ̀ kéwú. Ẹ̀mọ̀ ni o bá bá kọjá lẹ́kùn léyìn àbíwájú léyìn àá ṣe kúrò aláwù fún àáfàá wa o. Bàbá wa fún ọmọ wọ́n fún bàbá wa Alhaji àgbà ní àwọn ìyàwó àgbàlábà ìyá tó bí ìyàwó àgbàlábàtà. Ọ̀wá síbi tẹ́yàn lè kí Alhaji wa Sheikh Abdulganiyy ìmọ̀láyé tó bí Alhaji àgbà lọ. Sẹ́yìn náà rí báyìí bí o láti ṣèyàwó. Ẹ̀fọ́ ara wọn náà látúwá lọ fẹ́ máa ń lè bàbá àtàrù fẹ́ rí báyìí. A'udhu billahi minash shaitan. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run lò. Allahu akbar. Ọlọ́run gbogbo àwọn ẹni rẹ̀ ni a máa fi àwọn ọmọ wọn tẹ̀lé wọn. Alladhina amanu واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم
وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. الله أكبر. واتبعتهم ذريتهم بإيمان. táwọn ọmọ wọn ń fojú ẹsẹ̀ wọn lé ojú ẹsẹ̀ àwọn bàbá wọn. alhaqna bihim dhurriyyatahum. àwọn náà lépa gbogbo tá a ṣe fáwọn náà láṣẹ fún àwọn ọmọ wọn. wa ma alatnahum min amalihim min shay'in. àní tí kankan kù nínú àwọn iṣẹ́ wọn ní gbogbo ẹ̀ lápẹ́ fún wọn. kullu mri'in bima kasaba rahina. kullu mri'in bima kasaba rahina. alùpùpàṣẹ náà ni ó gbà. Allahu akbar. sáré bàbá wa Sheikh Aboto lára Alhaji àgbà ní ọ yọrí sí. ó sì wá jásí pé àlífọ̀ wá rí nìkan tí ó fi níyàwó ilé ilẹ̀ dáadáa. àdúrú àwọn tó ti pàdé láyé. ọlọ́run ṣe wá fi Alhaja Latifa dípò yá wa. mo bá wá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀wọ̀ yín o ẹ̀ méjèèjì. gbogbo wa sí tẹ gbọ́ lánàá ẹ lò ó. torí kí ni tàlákọ̀ núrù bí núrù. tàlákọ̀ núrù bí núrù sa'idtum. sulalatukum la shakkin najiba. ìbí àlùbáríkà ti bíbí. tàlákọ̀ núrù. tìyàwó ó ṣe déédéé pẹ̀lú tọkọ. núrù sa'idtum. èsè tí ń dákọ̀ ìyàwó ṣáájú. Allah. níwájú ọkọ èsè mọ́ àmì túmọ̀ ẹ̀ ni pé ọ̀rọ̀rùn kéèyàn olóbìnrin kan fẹ́ tóbìnrin ọ̀gbá gbà. obìnrin fẹ́ ọkọ ni obìnrin ní fẹ́ yẹn. تلقى النور سعدتم سلالتكم بلا شك نجيب. làwọn ilé ìbò fi rí dáadáa wọn kọ́kọ́ ti obìnrin síwájú pé Latifa Wells Khalifa. Allahu akbar. wa bí ẹ ti jáde léwu tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni náà ṣe ọ̀gbọ́n tí wọ́n ti wí lànà mójútó. تلقى النور سعدتم. àlùbáríkà bíbí yín papọ̀ mọ́ àlùbáríkà bíbí ìbálẹ̀ yìí. سلالتكم بلا شك نجيبا. سلالتكم بلا شك نجيب. ọdún tí a máa jáde lára yín ọkàn wa balẹ̀ pé àwọn olùjàmbá ni. إن شاء الله. àfáwà Khalifa Abdulhafeez ọ̀dọ̀wọ̀ yín o. kílà tẹ̀sẹ̀ ní rántí àwọn Alhaji àgbà. a máa rántí wọn ní táyé bá ń jáyé sáà. kò tí ń tààfin ní rántí wọn ọ̀rọ̀ ọ̀dà ó ti dọ̀ mí. سلالتكم بلا شك نجيبا. سلالتكم بلا شك نجيبا. sọ́ọ̀sì máa pín ẹ bá wà láyé lónìí tí bàbá bá wà láyé lónìí tí ẹ bá rí tí òdù báyìí lọ lé bàbá àtàbàbọ̀ paradà ní kí ni. wọ́n wá ń sọ fún ẹrú ọlọ́run kan tó fẹ́ fẹ́ ọmọ wọ́n wá ní sọ́ọ̀sì mọ̀ bó ti jẹ́ sí ni. ọ̀dọ̀wọ̀ yìí wà fún àwa. ìbárikọ̀ọ́lá ẹ̀yà sábẹ̀dá oore tí ó jáde lára yín ọlọ́run ẹ̀rọ wọn pọ̀ sí. Latifa pẹ̀lẹ́
tí wọ́n ń lò pápúrò mi ní báyìí àbí kí n pé ọmọ Ìsá ọ̀dọ̀wọ́ rẹ o mójútó àfáà wa dáadáa mójútó ìṣẹ̀lẹ̀ ayé wọn yóò jẹ́ pé tiwọn ní ọ̀dájú láwùjọ ntọ́ bá dájú nínú ẹran ni o tì sí wọn ntọ́ bá dájú nínú èrò ni o tì sí wọn wọn máa ń wò yẹn ńgbà míì wọ́n dán yẹn wò ọ̀pọ̀ lè dé ńgbà míì kó dé fìlà kọ́ wá kọjú rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ yóò wá wájú rẹ̀ yóò wá béèrè pé báwo lélẹ́yìí rí èyí tó bá yí ilé-ẹ̀kùn sí ọ̀wà pé kò sí nǹkan kan àti ọmọdáná lẹ̀ ń lọ ọkọ̀ ni ó sì kan rí mánú pé ọmọdáná ń lọ ni mo. wa khairu nisa'il alamin hiya allati tudiru shu'un al-bayti ta'malu. Abdulrazaki rárá wá sórí rẹ̀ nígbòkó yìí bábùkù tí a bá ń fún àbùkù bí òdò kò ní báyìí ẹ̀yà bí ọmọ ẹ̀sà mi fún wọn ẹ̀yà rí lọ àtàpadà sí ibú àti ìgbà kò ní ṣe kẹta fún àmì ọ̀fọ́ ìrìnsẹ́ àbáríkọ̀ lálàdí àgbà ilẹ̀ alamin hiya allati ọmọ ọdọ̀dọ̀ ẹnìkan tí wọ́n fi máa fi wọ́n bẹ̀rẹ̀ ẹnìkan jẹ́ nìkan lọ́nu tó wá dé báyìí lọ́dọ̀ rẹ̀ pé bó mọ́ tó wọ́n fẹ́ àá bí a ṣe ojú yóò fọ̀nà ní ìlàtẹ̀ wá dé ìyẹ́sẹ̀ wá kọ́ sẹ́gbẹ̀ẹ́ báwọn lọ́wọ́ akẹrin mọ́nú ni wọ́n fi ní sẹ́ńdálì fi sọ pé àdúgbò náà kìlú fọ́yọ́mí sọ̀rí jahilin ọ̀rẹ́ àmì ọ̀tá ẹni tẹ́lẹ̀ rẹ̀ bá pé bí máa ń wúlò fún ìyànjú ọ̀rẹ́ tí ọ̀gbọ́n lọ. àdúgbò àkìlónì ọ̀tá tẹ́lẹ̀ rẹ̀ pé yóò wá ní tí wọ́n pè ní máa wọlé wà ní kí ni wọ́n máa wọlé kí ni ń bẹ lára rẹ̀ ṣé fìlà yẹ́lò lọ yẹ kó dé sásọ búlù. ó tọ́ ọmọ wò pé ṣé yẹ́lò lòún dé lórí ọ̀dà yóò wá padà sílé yóò. àmọ́ ọ̀rẹ́ tó jẹ́ àwọn ọ̀rẹ́ mútàmọ́ láàkẹ́ ìdàfí wúndínmùrì yìí mútàmọ́ nìkí àwọn ọ̀rẹ́ tó jẹ́ sí gbogbo tó bá láti ṣe náà ní kí n sáré tèmi gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀pọ̀ sí kankan ẹ̀nà sọ bá lè yí o ẹ̀nà sọ ẹ múra fún ẹsẹ̀ gbogbo tó dáa fún ọmọ yóò jáde dáadáa. a ní bọ̀dá kan bọ̀dá tó dọ̀rẹ́ náà ni ìyàwó rẹ̀ wọ́n á jẹ́ ó wá báyìí tó bá rí bọ̀dá yìí ó ń jàrún ìpàdé ní ọ̀rẹ́ wa yìí ó ń jàrún ìpàdé tó tí bá wá ń lọ tó rí tó múra dáadáa tí ń lọ pé ẹwà jàrí pé ṣé kí wọ́n náà mo ti wà látẹ̀ kan ẹ̀rọ̀pọ̀ ẹwà yóò sì fẹ̀yìn tilẹ̀kùn yóò ju kọ́kọ́rọ́ àpò èmi lẹ́kọ̀ọ́ bá sílẹ̀ ń ṣe lọ yìí mo jẹ́rìí yín aṣọ yóò rìn jù kọ́kọ́rọ́ ń mú lé mo ti tọ́jú òmí ìkàlẹ̀. wa khairu nisa'il alamin hiya allati tudiru shu'un al-bayti aw fihi ta'malu. àwọn pọfẹ́sà kan máa ń bẹ láyé wọ́n máa bísí púpọ̀. Allahu akbar. nígbà tí wọ́n bá débì kan àwọn dókítà máa ń kọ àwọn oògùn kan fún wọn tí wọ́n fi lè sinmi tó súnmọ́ oògùn ọ̀run gbogbo ẹni tó bá ṣe lọ bóyá bẹ́ǹchì ló wà ní bóyá ó sì wà ní báà náà ni tọ́lọ́pọ̀lọ́ rẹ̀ ò ní sinmi. Allahu akbar. ìjà àfà tún wá papọ̀ ẹ mójútó sẹ̀mí ayé rẹ̀ àlífà mójútó sẹ̀mí ayé ìyàwó rẹ̀. idha bakiyat fil bayti amiratan yuwakkiruha man hawlaha wa yubajjilu. mo fẹ́ sunkún lánàá. Allah. mo fẹ́ jáde lójú mi lánàá pé ajábọ̀ tó sí láyé máa ó ti sẹ̀yìn wọn báyìí. ó ṣe bí bákan pé kálukú múra tí ọba ṣe kalẹ̀ òkú ìlọ́sẹ̀ àjọ ní ìmọ̀ ní kíni ẹni tí wà sí rẹ̀ sì ń gbádùn àwọn lòní
ó túmọ̀ sí pé máa kàrájà mi ń kọ́ níbi ní hàdìlà fi kọ́ ni ìdí ń jáde nínú ọkàn ní sọ̀kalẹ̀ sọ́kàn wa gbogbo wa tá a wà ń bí sáárà fáàmọ́ ni. أهلا بحضور شيخنا àfàwà عافاكم الله àwọ̀dà أوقات ونساء أعانكم الله أعانكم الله الكريم إذا àfàwà ṣéèkì wa Alhaji àgbà àfàwà Sheikh Muhammad Kamaluddin Safiyullah Muhammad Kamaluddin KSK حفظه الله ورعاه Al-Adabiy Alhaji àgbà ẹ máa fi yíò náà kún Al-Adabiy Alhaji àgbà إن شاء الله إذا بكيت في البيت وهي أميرة يوكلها من حولها ويبجلون. ẹṣẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ torí àfáwọn àbòtó tẹ̀ gbàgbé ẹṣẹ́. كرمكم الله láti bí ó ti bẹ̀rẹ̀ ájìmú ìdí ni bẹ́ńbí látàbí jẹ أبيجا الله wọ́n ti délé sí láti bí ọ̀sẹ̀ kan báyìí. ليس أخي sọ̀rẹ́ sọmọ ìyá. أن حبني رأي عيني orí lójú nìkan náà ló ń fẹ́ràn rẹ̀. ولكن أخي أن حبني رأي ẹni tí ọba níyẹn máa ti ń dúró ti yẹn lèèyàn ẹṣẹ ẹyin lé wálé bàbá àtàyà dúpẹ́ eré yẹn fọmọ fún. ìpò wíbẹ̀ mọ́ níkúnlẹ̀ wá di méjì lọ́dọ̀ yìí a máa kúnlẹ̀ bá àfa wa ni a tún a máa kúnlẹ̀ dáná ẹ sì fọkàn yín balẹ̀ nǹkan kò ní ṣe ẹ fi ọkàn yín balẹ̀ bẹ́ẹ̀ bá wọn kúrò rẹ̀ lójú ní ilé bílẹ̀ bá kú ẹ̀ fún wa pẹ̀lú tọmọ wa kọ lẹ́sìn àbí ẹ má kọ́ ọmọ obìnrin ní o ẹnìkan ọmọ dá mi lóhùn nísìnyí pé ọmọ obìnrin wa ráyè ilé wa ni ọmọ obìnrin ní Hùsẹ́ẹ̀nì àti Hasan wọ́n sì ń kílèmù ànábì lónìí àbọ̀mọkùnrin ni wọ́n ní. olú náà ẹ̀fàyè tiwa náà lẹ̀ ní bàbá kan. إن شاء الله mo ti náà wọn kọmíṣánná nísìn ẹ má bínú ẹ dákun. عافاكم الله kó dáadáa ní bẹ́ẹ̀lì bàbá kan bàbá kọmíṣánná. bàbá wa ìmọ̀mọ̀ sọ́sìlámù láti Èkó. bàbá ìmọ̀ wọ́n ti dé. طول ẹ̀yin الزمان ẹ̀sìn gbàgbé bàbá wa Sheikh Abdulkarim àwọn dà. bàbá ìmọ̀ ANSARU Islam láti Èkó àfa wa Sheikh Abdulkarim. حفظه الله ورعاه àdúrà ló kù fún àwọn méjèèjì. طول الزمان أدام الحب بينكما إن له وجاء. أطال عمركما بالخير ربكما أطال عمركما بالخير ربكما. ṣètánì ò lè má wáyé àṣetánì máa ń rìn lára ọmọ ádámù ni. الله أكبر ẹ má dá wọn lé ọmọ ọgbọ́n tí ń ṣẹlẹ̀. ṣẹgbọ́ Aisha àti àtànábì Muhammad صلى الله عليه وسلم wọ́n sì ra wọn gbọ́ bá nábì ṣe wí ni Aisha wá ń sọlé sẹ́nà Abubakiri wá ń bọ̀ wá kí ànábì wọ́n wá rí tí Aisha ń sọlé ọ̀rọ̀ tí wọ́n wá gbé ọwọ́ báyìí ó fẹ́ gbá Aisha ní létí ànábì wá. حال بينهما الرسول hálà bẹ̀rẹ̀ náà mọ̀ rọ̀sùn. عافاكم الله ànábì wá Abubakiri wá bínú lọ lé pé kí wọ́n lọ báyà Aisha pé kọ́mọ rí ọmọ sọ̀rọ̀ sí. ọkàn rẹ̀ ò pé mẹ́yìn tún padà bọ̀ ó ti bá Aisha pẹ̀lú ànábì kan tí ń dẹ̀wọ̀ ẹ̀kẹ́. nínú tó lọ ara Aisha ìbalẹ̀ ànábì wá ní àá Allah tarina anna hultu baynaki wa bayna ar-rajul ar-rajul ló fi bàbá rẹ̀ fa. ó rí gbẹ́ngbọ̀n ọkùnrin ní fẹ́ dá sáàrin wa mú onígàgá kálọ́kùnrin ní. bàbá Aisha Abubakar ọkùnrin fẹ́ dá sáàrin wa mo tí gàgà rẹ̀ ṣe sùúrù fọwọ́wọ́nú ọ̀túnmọ̀ ọ̀rọ̀ táàfà wa ń sọ lánàá nù pé àátù wọn ni ẹgbẹ́ jẹ́ dẹ́ta. طول الزمان وطاب الحب بينكما. ìdíni akọ́lá wọn ti dé àwọn tó fẹ́ràn alájàbọ̀ tó yẹn yẹnu àwọn dà. ìdíni akọ́lá àwọn sásì lábìnú chairman contact committee gbogbo ẹ̀yin bọ̀rọ̀ kìíní tẹ́ bá rí wa títí ìdíni akọ́lá bá kó wa lẹ́yìn lórí ọ̀rọ̀ yunifásitì Alhaji àgbà
àná ọlọ́run làwọn wá lára yín ìjìnlẹ̀ akọ́lá fẹ́ràn alájẹ wọ́n fẹ́ràn alájẹ àbùtó àwọn wàdà máa ọdọ̀ wọ́n yìí kò yẹ wù mí kí n sọ̀rọ̀ alájà àbùtó kí n má dàpọ̀ alájà ẹni ọlọ́run bá ti fi ìyàwó búdáwò ní ọmọ ìyàwó rẹ̀ kọ̀rọ̀kọ̀lá إذا لم تكن في منزل المرء حرة àbọ̀wọ́ yálé ẹ̀ṣẹ́ ونبذ ضاعت مصالح داره ọmọ jáde ẹja lónú sí ní ọlọ́run tí ó dé títọ̀ tí wàá yọdún sí dr ẹlẹ́wọ̀ ló wà mẹ́ dr alẹ́rìí wà mẹ́ kò ní ẹ wá àdájà lójúnù kìí sọ̀rọ̀ ẹkún máa fẹsẹ̀ nílẹ̀ lórí iṣẹ́ ẹ̀kọ́ rẹ ayé ọ̀parẹ́ ó sì gbà ọ wá gbà àwọn ẹni tó ń pè káàkiri kọ́ máa ṣe wá sí wọ́n ti wà nù mẹ́mbà previous board ní sinimá wa dr professor jimba náà wà ní ìlú alhamdulillah ní wọ́n wá ń tòsí wá ń jìnà gbogbo wọn wá ń lọ ọ bẹ̀rẹ̀ ni kò ní parẹ́. إذا لم تكن في منزل المرء حرة àdúpẹ́ bọ́lọ̀ ń sàánú wa lára àlájà àbòtó alhamdulillah ájàpùlù wá sí ní lérò láti ẹ̀mọ́ kà ájàpùlù wá sí تدبره طاعة مصالح داره تدبره مصالح داره khalilu حفظكم الله ورعاكم alfarahidi khalilu bin ahmed alfarahidi òun ló kó àwọn ọmọ rẹ̀ jọ pé kí mo fi tọ́ sí kẹ́ ẹ máa ṣàpọ́nlé mi kẹ́ ẹ pọ́n mi lé wọ́n wá pé ẹ̀ ń fún wa lóúnjẹ ẹ̀ ń fún wa nígbà ó ná ò ní rárá àkàtàlùtù làkúnwó máa ti sọ ọ̀nà ha ìyá rẹ̀ ni mo túùsì fún yín lọ́rọ̀ yín fi rí báyìí Latifa ìyá rẹ̀ ló bí ọkọ rẹ̀ mójútó Abdulhafeez ìyá rẹ̀ bàbá rẹ̀ ló bí ìyàwó rẹ̀ ẹ máa mẹ̀ntẹ́nì rẹ̀ ẹ pinnu ayé yín lónìí mú ọlọ́run ní lórí ìgbẹ́ fún yín. àmín bá a ṣe wá ń ṣe ti yín lónìí á ṣe tàwọn yòókù náà. a ṣe táwọn yòókù náà. gbogbo àlàjì àgbà gbogbo ẹni tí ń bẹ yà yín pátá ọlọ́run bá wa dúpẹ́ fún yín. àbẹ́ ṣàdúrà nù. yóò sì máa dá sí i. ọlọ́run jọ máa dá sí i láyà sáájú ẹ̀dá. mo fẹ́ ṣe subahana. Khalifa Abdulhafeez ẹ máa bọ̀ kí gbogbo ayọ́ dáfàtì àjọṣe. bàbá wa